ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ mà tún kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV. ẹ mọ̀ pé bó bá ti ń lọ báyìí náà là á máa fi tó ẹ̀yin ará lé létí kìtì yín kó bá máa dì sí i. Olúṣọlá Ìṣọ̀lá ló ń kọ mi yìí lẹ́kọ̀ọ́ ló ń kọ bàbá mi olómi ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí. ọmọ ara akíní mi màjọ méjọ mẹ́rin ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn. orí mi tí mo fọwọ́ kàn lónìí yìí kórì mi ó sanre kórì tiyín náà kó sanre láṣẹ lẹ́dùnmarè lágbára ṣe Èdùmàrè ayúnlọ àyúnbọ̀ báyìí náà lọ́wọ́ yẹn náà tẹ̀pẹ́ náà lẹ́sẹ̀ ń tẹ̀nà. tó bá jẹ́ ìgbà kan tẹ̀yin ń wò wá lórí ìkànnì olómi ọgbọ́n TV ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV yìí ẹ bá wa like ẹ comment ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section ẹ fi èròǹgbà yín ṣọwọ́ síbẹ̀ níbẹ̀ láti máa ṣèjíròrò lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó ń lọ tó ń já wuyewuye tí ń lọ nílẹ̀ Yorùbá àti tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń lọ láàrin àwùjọ wa. ṣe rí ó tún ti ń rúgbó bọ̀ ní bí ìgbà kan èyí tí ó mú kí kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Òrùmọgẹ́gẹ́ kẹta ọba Fọlábí Gándì tí wọ́n ṣe ìpàdé àjíròrò sọ ìpàdé àbánìyàn sọ tó ní ṣe pẹ̀lú ìpàdé àwọn aráàlú pẹ̀lú kábíyèsí wọn láti jẹ́ kí wọ́n lè mọ ibi tí nǹkan dé dúró sí kí wọ́n sọ̀rọ̀ fún kábíyèsí kábíyèsí o ojú wòye báyìí òun náà ni àwọn wo nǹkan báyìí ni àwa fẹ́ láàrin ìlú o. lára bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan jẹyọ jáde èyí tí ìpàdé tí kábíyèsí ọ̀hún náà ṣe tí yẹn ti lọ sẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan míì tún ti ń jẹyọ báyìí níbi tí ẹgbẹ́ kan ti sọ wípé ohun tí ò kan kábíyèsí lọ́wọ́ tí ò kàn wọ́n lẹ́sẹ̀ ò ní wọ́n ń dá sí kí ni nǹkan ọ̀hún. ẹgbẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ lágbàáyé pátápátá kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kábíyèsí ọba Fọlábí Gándì wọ́n tú ìgbìmọ̀ tí ń ṣe ìṣàkóso ẹgbẹ́ ọ̀hún náà ká yún ESCO committee ṣe ESCO láàpẹ tí ẹgbẹ́ ọ̀hún náà ní wọ́n tú wọn ká. àwọn ẹgbẹ́ yìí wá ń sọ wípé kábíyèsí ò ní agbára wọn ò ní àṣẹ bẹ́ẹ̀ sì ní sí pé kò sí nínú ìwé òfin ẹgbẹ́ yìí wípé kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òun ni yóò ní ìṣàkóso lórí ẹgbẹ́ yìí wípé kábíyèsí o wọ́n ti ń kọjá ààlà eléyìí tó jẹ́ ti ọ̀rọ̀ kábíyèsí wọn tí wọ́n fi ń dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀hún náà. kábíyèsí sì wò wípé níwọ̀n ìgbà tó jẹ́ pé ẹgbẹ́ yìí ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ní gbogbo àgbáńlá ayé pátápátá ni gbogbo ẹ̀sìn dé níbẹ̀ lábẹ́ kábíyèsí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. tẹ́ ẹ̀ bá sì gbàgbé pé lára àwọn ọ̀rọ̀ tí kábíyèsí ọba Fọlábí Gándì tí wọ́n sọ òun náà ni wọ́n sọ pé gbogbo tó bá ń bẹ lábẹ́ Ògbómọ̀ṣọ́ abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ó ṣe ló wà títí kan àwọn lọ́balọ́ba èyí tó fa rògbòdìyàn láàrin àwọn àti àwọn ọba kan gbà kan wípé àwọn ò sí lábẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tó sì sọ fún wọn wípé àti àti ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ni ó mọ̀ gbé níwọ̀n ìgbà tó bá jẹ́ pé inú Ògbómọ̀ṣọ́ lẹ́wà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́wà ọba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ òun ló lórí gbogbo ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá tó ni wọ́n sọ pé ó ń rúgbó báyìí nígbà tí wọ́n ní Ṣọ̀ún ọba Fọlábí Gándì Láòyè tí ó ti ń forí gbárí pẹ̀lú àwọn ẹgbẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ kan. wọ́n ní awuyewuye míì ló tún ṣẹyọ nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláṣẹ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tí Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ ọba Gándì Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta
tí wọ́n tú wọn ká èyí tí ó fọ́n káàkiri níbi tí wọ́n ti sọ pé kábíyèsí ò ní agbára gẹ́gẹ́ bí a ti sọ wípé wọ́n ní agbára láti tú ìgbìmọ̀ náà ká. Nínú fọ́nrán fídíò eléyìí tí ẹni tí ó jẹ́ alukoro ẹgbẹ́ náà yẹn PRO fún ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ lágbàáyé èèyàn Kamorudeen TM Balógun lóyè Kamorudeen TM Balógun àti alága abẹ́lé ẹgbẹ́ náà Alhaji Ilyasu Jamiu àti akọ̀wé abẹ́lé arábìnrin Janet Akíntóyìnbó tí wọ́n fi ránṣẹ́ nínú fọ́nrán wọn ni wọ́n sọ wípé ni wọ́n fi ránṣẹ́ tí wọ́n fi bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyẹn mọ̀ tí wọ́n ṣe press conference ni wọ́n sọ wípé ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé yìí o ìgbésẹ̀ wọ́n ní kó tó ṣe bí ọ̀rọ̀ ńlá o wọ́n ní ìgbésẹ̀ ìkọjá ààyè òun náà ni wọ́n ń gbé yìí. Àwọn olóyè ẹgbẹ́ náà ni wọ́n ní kò sí òfin kan tó fìdí ẹ̀ múlẹ̀ pé kí kábíyèsí ó nágbára àti tú ìgbìmọ̀ òun náà ká. Wọ́n ní kì í ṣe pé àwọn sọ eléyìí láti fi tàbùkù bá kábíyèsí tàbí láti fi rí kábíyèsí fín o àwọn ìjẹ́rí ọba fín àwọn ìjẹ́rí orí adé fín o ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ tẹ̀lé òfin àti ìlànà ẹgbẹ́ wọn àwọn gbọ́dọ̀ tẹ̀lé gbogbo àwọn àlàkálẹ̀ ẹgbẹ́ wọn kò sí òfin kan nínú ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ wípé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ó máa ṣe ìṣàkóso ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń jáde àwọn olóyè náà sọ nínú fọ́nrán wọn wípé ọba ò lágbára láti tú wọn ká o àti wípé bí àwọn sì ṣe wà yìí o àwọn sì wà ní ipò wọn lóní dìgbìdìgbì. Tá a bá dẹ̀ gbàgbé lọ́sẹ̀ tó kọjá ní kábíyèsí ọba Afọlábí Ghandi Ọláoyè tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ fún ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ yìí ní àgbáyé ibẹ̀ yẹn gangan ni ọ̀rọ̀ ti wà o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àti máa wòye pé nígbà tí kò sí nǹkan kan tó ní ṣe kábíyèsí pẹ̀lú kábíyèsí ni wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ fún ẹgbẹ́ ọ̀hún náà ibẹ̀ yẹn ni ìntẹ́lẹ̀bó ń pè ní relationship tó fi wáyé láàrin ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí wọ́n sì lè dá ẹgbẹ́ kan lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú kan láì náwó kábíyèsí ọ̀hún náà nínú àwọn ni wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ ni wọ́n lọ́sẹ̀ tó kọjá ọ̀hún náà ni wọ́n kéde pé àwọn ti tú ìgbìmọ̀ ọ̀hún náà ni àwọn ti tú ìgbìmọ̀ ọ̀hún náà ká o lẹ́sẹ̀kẹsẹ̀ tún ni kábíyèsí ni wọ́n kéde ìgbìmọ̀ fìdíhẹ́ tí wọ́n sì ṣe àgbékalẹ̀ tí wọ́n gbé dìde tí wọ́n fi ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Ajíbóyè tí wọ́n fi tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ tó ń rí sí ìforúkọsílẹ̀ àwọn olùkọ́ yẹn 3RC tẹ́lẹ̀ tí wọ́n fi jẹ adarí àwọn ìgbìmọ̀ adelé ìyẹn ìgbìmọ̀ fìdíhẹ́ nínú ẹgbẹ́ ọ̀hún náà. Ìgbìmọ̀ yìí ni orí adé náà sọ pé wọn yóò máa ṣe àkóso ẹgbẹ́ náà lọ́wọ́ yìí títí di ìgbà tí wọn yóò fi ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ tí yóò jẹ́ ìgbìmọ̀ gangan tí wọn yóò fi ìdí múlẹ̀. Ọba Ọláoyè ní òun tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ká fún àtúntò ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kí ẹgbẹ́ náà lè wà ní ìbámu pẹ̀lú ètò ìdàgbàsókè ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣe rí i pé lára àwọn kan tí mo sọ bọ̀ ni ìpàdé tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ìletò káàkiri tẹ́lẹ̀ lójúnà láti lè jẹ́ kí ìlọsíwájú àwọn ojú ìwòye pé in the next 15 years ibo ni ìlú Ògbómọ̀ṣọ́ yóò dé lára rẹ̀ ló sọ pé ó wà lára àwọn ìpinnu àti ojú ìwòye èyí tí kábíyèsí tí wọ́n ń gbé ìyẹn náà ló fi mú wọn tí wọ́n fi tọwọ́ bọ ẹgbẹ́ náà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ìgbésẹ̀ tí kábíyèsí tí wọ́n gbé yìí kò sẹ́yìn wípé wọ́n ní ìbáṣepọ̀ tó wà láàrin orí adé àti àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àti àwọn olóyè yìí kò sí ìbáṣepọ̀ tó dánmọ́rán dáadáa mọ́ kódà wọ́n sọ wípé ìwọléwọ̀de àwọn wọ̀nyí náà sí ààfin kábíyèsí ọba Afọlábí kò dàbí ti tẹ́lẹ̀ mọ́. Kódà wọ́n ní ìròyìn kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ààrẹ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ọ̀hún náà tẹ́lẹ̀ tó dolóògbé ní oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yíyún adájọ́ fẹ̀yìntì Afọlábí Adéníran àwọn náà kùnà láti lè wá ìyanjú sí ọ̀pọ̀lọpọ̀ fàákàjà tí ń bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ ọ̀hún náà kó tó di pé wọ́n papòdà. Ìròyìn yìí náà ló tún sì
fàákàjà yìí ni wọ́n sọ pé ó sì ń tẹ̀síwájú ní abẹ́lẹ̀ èyí tó fi mú kí kábíyèsí kí wọ́n kódà àwọn wọ́n gbé ìwé ọ̀hún náà wọ́n gbé àtẹ̀jáde láti ààfin ọba eléyìí tí wọ́n kọ kódà lẹ́tà yẹn ń bẹ níwájú mi lẹ́tà tí wọ́n kọ being the text of the address by His Imperial Majesty Ọba Ghandi Afolabi Olaoye Orumogege III, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́land, on the occasion of the institution of caretaker committee for ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé. Nínú ìwé tí wọ́n kọ jáde lára àwọn nǹkan tí wọ́n yànnàná jáde láti lè ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ fìdíhẹ́ tí yóò máa ṣe àtúntò àti ìṣàkóso ẹgbẹ́ ọ̀hún náà. Kódà ìsọ̀rí ni ó fẹ́ dé ìsọ̀rí kẹfà. Lẹ́yìn ìgbà tí ó dé ìsọ̀rí kẹfà òun náà ni wọ́n kéde àwọn tí wọn yóò jẹ alága tí wọn yóò jẹ ìgbìmọ̀ fìdíhẹ́ ọ̀hún náà tí wọ́n kéde ọ̀jọ̀gbọ́n Josiah Olúṣẹ́gun Ajíbóyè gẹ́gẹ́ bí alága, Rear Admiral Jacob Ajani tí wọ́n ti fẹ̀yìntì gẹ́gẹ́ bí akọ̀wé, tí Professor Oyèlọ́wọ̀ Oyèwọ̀ àti Professor Thomas Oyèlámì tí wọn yóò jẹ ọmọ ẹgbẹ́ nínú ìwé èyí tí wọ́n fi léde láti ààfin ọ̀hún náà. Ṣùgbọ́n ohun tí ó jẹyọ jáde yìí kò kàn mí lóminú bí kò ṣe wípé àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ yẹn tẹ́lẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fárígá tí wọ́n sì ń sọ wípé ó ń rúgbó bọ̀ báyìí o, eṣinṣin ń jẹ elégbò báyìí. Nígbà tí elégbò bá bẹ̀rẹ̀ sí ní jẹ eṣinṣin tó ń pàtẹ́wọ́ tó fẹ́ pa eṣinṣin, òun náà ni gbogbo èèyàn máa rí báyìí wípé kábíyèsí bó ti ń wù ó mọ wọn ò ní agbára kankan láti sọ pé bóyá wọ́n fẹ́ tojú bọ ẹgbẹ́ yìí, wípé ẹgbẹ́ yìí ní òfin ìlàkálẹ̀ tirẹ̀ lọ́tọ̀, wípé ẹgbẹ́ yìí ó ní bí wọ́n ṣe ń tò ó táwọn sì ní òfin táwọn ń tẹ̀lé, pé kì í ṣe ẹgbẹ́ ọmọdé kan, kì í ṣe ẹgbẹ́ tó jẹ́ pé èèyàn kan tí ò ní làákàyè ń bẹ̀ẹ̀bẹ̀. Kódà lára àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ fìdíhẹ́ yìí náà ẹ ti ń gbọ́ bí a ṣe ń dákọ̀ wọn, ọ̀jọ̀gbọ́n ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí tó fi lè mú kó jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n náà ni wọ́n kéde gẹ́gẹ́ bí ìjọba fìdíhẹ́. Òun náà ni àwọn tí wọ́n wá jẹ́ ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kégbàjarè báyìí pé ó rúgbó bọ̀ kì í ṣe pé àwọn rí kábíyèsí fín o, bẹ́ẹ̀ sì rèé kì í ṣe pé àwọn fẹ́ mọ rí orí adé fín, ṣùgbọ́n nǹkan tó rí adé ń ṣe yìí bó ti ń wọ́n mọ kì í ṣe ohun tó jẹ́ kí wọ́n ṣe o, kò ń ṣe ìgbésẹ̀ tó jẹ́ kí wọ́n gbé rárá o, kì í ṣe nǹkan tó jẹ́ kí wọ́n fọwọ́ kàn. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà sì rèé, àwọn kan ti ń sọ pé títojú bọ kábíyèsí láwọn kọ̀ọ̀kan lọ́tún àti lósìn ń ti ń fẹ́ mọ́ pọ̀. Mo kàn fẹ́ kí àwọn èèyàn kí wọ́n jáde láti wá sọ èròǹgbà wọn lórí ọ̀rọ̀ tó tún bẹ̀rẹ̀ tó fẹ́ máa jẹyọ jáde nílùú Ògbómọ̀ṣọ́ yìí báyìí. Ọ̀tọ̀ ni a ti sọ̀rọ̀ láàrin ohun tó ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti àwọn ọba kan, àti ọ̀tọ̀ ni tá a kọ́kọ́ fà sẹ́yìn títí di kódà ilé náà ṣì wà nílẹ̀ láàrin kábíyèsí ọba Ògbómọ̀ṣọ́ àti Chief Imam Ògbómọ̀ṣọ́ ìyún Chief Imam Taliat, tí ó ti dọ̀rọ̀ àti tòjébo lóòṣà lọ́wọ́ ó kù bàbá ẹni tí ó bọ̀. Èyí náà ni mo ní ká gbé wá ká tún jọ jíròrò lórí eléyìí lákòókò yìí. Ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ Ògbómojúgun, ẹbí tá a ti ń jẹ kàtàn ká tó mú kan yangan lè. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́, bẹ́ẹ̀ sì ni kò ní dàrú láṣẹ Elédùmarè. Elédùmarè yóò fún kábíyèsí Afọlábí Ọláoyè yóò fún wọn ṣe. Bẹ́ẹ̀ sì rí ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kò ní dàrú o. Ẹjẹ́ àjọ gbé yẹ̀wò lórí eléyìí. Nígbà tí wọ́n gbé ẹgbẹ́ yìí kalẹ̀, ṣé kò jẹ́ kó wà lábẹ́ ìṣàkóso kábíyèsí gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìlú tí wọ́n pè ní ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, ìnẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kìnìún ní ìmọ̀jọ́ méjọ mẹ́rin nísìnyí. Ẹ̀kọ́ kìí sìn yàn, ire àtayọ̀ láfi pàdé, ó tún dàbọ̀ náà.